Mrs. Kafayat Olayinka, Mommy Double M, Mohammed and Mukit, ẹ̀yin lẹ lónìí, ẹ máa jó, ẹ máa yọ̀. Ṣé ti gbọ́ o, Olayinka olùṣọjọ́ ìbí o. Àti gbọ́ ìyàmú ọmọ máa pẹ́ láyé. Gbogbo ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án lọ́dọọdún, September 25th is all about Mrs. Kafayat Olayinka. Ọjọ́ yẹn gangan ni Mommy Mohammed and Mukit máa ń ṣọjọ́ ìbí. Ọwọ́ méjì fẹ́yàn kan o, with double twale yuma. Ìgboro ti ń ṣá púrápúrá nítorí ọmọ lọ́jọ́ ìbí. Àyà Opeyemi o, ẹ fún wa ní location mà. Àwa ti ń fẹ́ gbórí wọlé akínyìn ẹkú àṣeyẹ ọ̀pọ̀ ọdún lẹ ó ṣe lókè èèpẹ̀ ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ mobì lórí àtẹ ìgbà ọdún kan ní fún yín mà bá a ṣe tọrọ fún yín yóò rí bẹ́ẹ̀ lọ́lọ́ ń ṣe ńlá Allahumma àmín. Mrs. Kafayat Olayinka mo fẹ́ kí ọ lọ sílùú Òṣogbo tí ṣe lé bàbá tó bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Òṣogbo Oriki àsálà ìlú tí ń gbé onílẹ̀ tí gbé àjòjì ńlẹ̀ àtẹwọ́gbẹja ọmọ àtùpà mẹ́rìndínlógún tí tàn lóròkì ilé káàrò kókì ni wọ́n ń pè lóròkì aró ló ń bẹ lóṣogbo lòṣogbo fi wu ni kò jọgi kò jọnìyàn ló ń bẹ nílùú Mọ̀jákú ọmọ ènìyàn àtàtà ló ń bẹ nílùú Òṣogbo ẹ̀yin lọ máa tẹ́wọ́ gbẹja nílé ọlọ́mọ yọyọ ogun ọjà títí kókó wọn lóṣogbo òròkìrí ọ̀pọ̀ gbẹ̀gìrì lọ́sùn fi ṣẹ́gun Fúlàní lọ́jọ́sí ẹ̀kọ́rẹ́ yèyí Ọ̀ṣun ládékojú ẹ̀bẹ̀rẹ̀ ti gbénú omi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn ó tún yá nílùú ọkọ rẹ̀ nílùú ìrágbìjí olókè méjì ọ̀kan yìí lulẹ̀ ó kù kan àwọn ọmọ òkè gàgàrà tí borí ilẹ̀kílẹ̀ ọmọ olódi ìlú ọ̀kan oníyẹ̀pẹ̀ ọ̀kan olókùta àwọn ọmọ olókùta odò ọmọ olómi ayẹyẹ Mrs. Kafayat Olayinka aya Opeyemi we say happy birthday to you long life and prosperity.